Gẹ̀ẹ́tẹ̀ bọ́ọ̀kú Kilimanjaro ìròyìn kàyéfì tí ó ń dé sí etí ìgbọ́ yín láti iléeṣẹ́ Bójúrí FM. Olúṣọlá Fátúnbí ni oníròyìn yín. Ṣáájú ẹgbẹ́ àwọn kókó tó wà nínú ìròyìn náà. Àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ti ké gbàjarè lórí bí wọ́n ti ń kó igi ìtayín wọlé láti ilẹ̀ òkèèrè. Agbẹnusọ ààrẹ ilé ìgbìmọ̀ asòfin ló sọ bẹ́ẹ̀. Ẹgbẹ́ aránṣọ ìpínlẹ̀ Kwara ti fi àlékún bá ètò aṣọ ríran wọn. Ààrẹ ẹgbẹ́ wọn ló fi léde. Ìkúnlẹ̀ abiyamọ ọ̀dọ́mọkùnrin kan kú sínú àgbàrá ẹ̀jẹ̀ kí Ọlọ́run má yẹ kí abiyamọ fi ojú sọkún ọmọ. Àwọn adìyẹ ti ń múra ìfẹ̀hónúhàn káàkiri àgbáyé. Olùbádámọ̀ràn sí ààrẹ ẹgbẹ́ wọn ló fi léde. Ìròyìn náà rèé ní ẹ̀kúnrẹ́rẹ́. Àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ti ké gbàjarè lórí bí wọ́n ti ṣe ń kó igi ìtayín wọlé láti òkè òkun. Agbẹnusọ ààrẹ ilé ìgbìmọ̀ asòfin ló sọ bẹ́ẹ̀. Agbẹnusọ ààrẹ ilé ìgbìmọ̀ asòfin àti gbogbo àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà lápapọ̀ wọ́n ti sọ lòdì sí bí wọ́n ti ṣe ń kó igi ìtayín wọlé láti òkè òkun. Àwọn á rọ àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà wípé èyí tí wọ́n fi máa lo igi ìtayín pé kí wọ́n máa lo ọmọ odó tàbí orógùn láti máa fi ta eyín dípò igi ìtayín tí wọ́n kó wá láti òkè òkun. Ẹgbẹ́ aránṣọ ìpínlẹ̀ Kwara ti fi àlékún bá bí wọ́n ti ń rán aṣọ ní ìpínlẹ̀ náà. Ààrẹ ẹgbẹ́ wọn ló fi léde. Ààrẹ ẹgbẹ́ aránṣọ ìpínlẹ̀ Kwara Alhaji Abdulaziz Àyìnlá Adésínà tí gbogbo ènìyàn mọ̀ sí Òjò ti sọ níbi àjọ̀dún ẹgbẹ́ ìfẹ́lódò ládùbàsùn wípé aṣọ rírán ti gbẹnu sókè sí i. Wọ́n ní fún àpẹẹrẹ bí a ti ṣe mọ̀ wípé àrùn kòró lálẹ́ wù ní ọdún yìí pé kí wọ́n máa rán aṣọ ìbomú ní ẹgbẹ̀rún 5 náírà. Ìró àti bùbá fún àwọn obìnrin ẹgbẹ̀rún 10 náírà. Ìpèlé àti gèlè òfì ẹgbẹ̀rún 5 náírà. Síkẹ̀tì àti búláùsì ẹgbẹ̀rún 20 náírà. Fún àwọn ọkùnrin bùbá àti ṣòkòtò ẹgbẹ̀rún 15 náírà. Agbádá pẹ̀lú iṣẹ́ 20U ẹgbẹ̀rún 30. Agbádá pẹ̀lú iṣẹ́ tíńkó ẹgbẹ̀rún 50. Ó tún sọ síwájú wípé ẹnikẹ́ni tí kò bá ti lè fi ara mọ́ eléyìí nínú àwọn oníbàárà wọn kí ó máa daṣọ rẹ̀ bora. Ìkúnlẹ̀ abiyamọ ọ̀dọ́mọkùnrin kan kú sínú àgbàrá ẹ̀jẹ̀ kí Ọlọ́run má yẹ kí abiyamọ fi ojú sọkún ọmọ. Ọ̀dọ́mọkùnrin kan tí ẹ̀yin kankan kò tí ì mọ orúkọ rẹ̀ ní àkókò tí à ń kó ìròyìn yìí jọ ni a gbọ́ wípé ó ti kú sínú àgbàrá ẹ̀jẹ̀ látàrí òjò àrọ̀ọ̀rọ̀dá tí ó mú kí igi ewédú wó pa ọmọkùnrin náà. Èyí ló dá ìrònú àti ìpayà bá àwọn ènìyàn tí ń gbé agbègbè náà. Àwọn adìyẹ tí ń múra ìfẹ̀hónúhàn káàkiri àgbáyé. Olùbádámọ̀ràn sí ààrẹ wọn ló fi léde. Olùbádámọ̀ràn sí ààrẹ ilé ìgbìmọ̀ asòfin àwọn adìyẹ ọ̀gbẹ́ni Àkùkọ ó ti sọ wípé àwọn fẹ́ bẹ̀rẹ̀ ìfẹ̀hónúhàn ní ọjọ́ 15 oṣù yìí látàrí ebi tí ó bá wọn fínra ní àkókò kòró tó já sí wípé àwọn olówó wọn gan kò jẹun níbi tí wọ́n ń fún wọn ní oúnjẹ. Àwọn tí wọ́n ń wúgbọ́ káàkiri wípé wọ́n fẹ́ máa pa àwọn ní ìgbà ọdún Kérésìmesì àti ọdún ńlá. Eléyìí ni ó fa ìfẹ̀hónúhàn tí wọ́n fẹ́ ṣe. Àwọn á rọ gbogbo àwọn ènìyàn wípé èyí tí a fi máa pa àwọn adìyẹ ní ìgbà ọdún tàbí ìgbà ìnáwó yín pé kí ẹ máa pa aláǹtakùn, aáyán tàbí àkekèé ní ìgbà ọdún tàbí ìnáwó yín. Ẹ gbọ́ àwọn kókó ìròyìn tí a fẹnubà lẹ́ẹ̀kan sí i. Àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ti ké gbàjarè lórí bí wọ́n ṣe ń gbé igi ìtayín wọlé láti òkè òkun. Agbẹnusọ ààrẹ ilé ìgbìmọ̀ asòfin ló sọ bẹ́ẹ̀. Ẹgbẹ́ aránṣọ ìpínlẹ̀ Kwara ti fi àlékún bá ètò aṣọ ríran ní ìpínlẹ̀ náà. Ààrẹ ẹgbẹ́ wọn ló fi léde. Ìkúnlẹ̀ abiyamọ ọ̀dọ́mọkùnrin kan kú sínú àgbàrá ẹ̀jẹ̀ látàrí òjò àrọ̀ọ̀rọ̀dá. Àwọn adìyẹ tí ń múra ìfẹ̀hónúhàn káàkiri àgbáyé. Olùbádámọ̀ràn sí ààrẹ wọn ló fi léde. A kò ní rí jù báyìí lọ ìpàdé àwọn ẹkẹgbẹ́ wa ní ọ̀la fún àkọ́tún ìròyìn míì.